ẹ̀yin tí àwọn wà káàkiri àgbáńlá yẹn káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú Yèyé Ògèrèdé àti bàbá àlùbáríkà ní ìlú Ìgbòdú Awóbídáná Awòràwọ̀ Àgbáyé Odógún wà Búrìjí wà ṣé ń lọ bẹ́ẹ̀. Báríkà. Mo ti fi yẹn síwájú. Lẹ́yìn náà títí wọ́n àti òkú jáwó ni wọ́n kò yàn lówó mẹ́kọ̀ọ́jà orúkọ. Yẹra lé ẹwà nǹkan fìdílé nǹkan lórí ètò lẹ́nìí kí ẹ wò nǹkan tí a fẹ́ gbé wá fún yẹn tí mo wípé ètò yìí ó ṣe kókó ètò tèmi àti yín tá à ń ní ọgbọ́n ìmọ̀ àti òye kọ́ ń bẹ̀ náà ni ẹwà nǹkan fìdílé àlùbáríkà Awóbídáná wọn ti wà ní ìkàlẹ̀ láti yànnàná fún wa bàbá o Búrìjí wà Yèyé Ògèrè ó kéré pọ́tébù lóhùn lọ́njọ́ máa dá a sí òní lọ́lẹ̀ kọ́bí ọmọ àlùbáríkà ọmọ àlùbáríkà ní ìṣàkọ́bí o kẹ́ni kí alájọ òrìṣì lè bá gbọ́ ọmọ bínú. Bàbá lẹ́ni lórí ètò ohun tí a fẹ́ gbé yẹ̀wò òun náà ni àwọn tí ń fi ọ̀rọ̀ lọ yìí fọ̀rọ̀ lọ yìí bóyá èèyàn náà àwọn bí ẹ̀gbọ́n àdúgbò tí àdúgbò bàbá àṣàlẹ̀ kankan kí wọ́n máa fọ̀rọ̀ ara ẹ̀ máa fi lòyìn ìyẹn ìkíní ìkejì ni bóyá kéèyàn má sìn tòsí bóyá lókè òkun ilẹ̀ haúsá ilẹ̀ Ìgbò èèyàn ṣáà tẹ̀ sí tòsí èèyàn wá ní àbúrò mi o ọ̀rẹ́ mi o ìyàwó mi o fẹ́nifẹ́re mi o jọ̀ọ́ mi lọ béèrè ọ̀rọ̀ jọ̀ọ́ mi lọ ṣáájò jọ̀ọ́ mi lọ ṣẹlẹ̀ jọ̀kọ́ báyìí ló ń ṣẹlẹ̀ sí mi bá mi lọ béèrè sí ṣó dáa. Yèyé Ògèrè ó dáa kò dẹ̀ tún dáa torí pé orí ní mú ni pàdé aláwo orí lọ́nà méjèèjì bọ́ sí sórí ẹjọ́ rírò púpọ̀ tẹ́lẹ̀ ó léwu Ọlọ́run má jẹ́ kéèyàn òròjọ́ ẹni fúnka Ọlọ́run má jẹ́ àròjọ ẹwà fàjẹ́ sọ wá rí téèyàn bá ní kéèyàn bá yẹn lọ́dọ̀ wòlíì àbádọ́ aláàfáà ẹni tó ń rán yẹn tó bá yẹ pé bá ń ṣèyàn àbọ̀ bá nílara síyàn tó bá rí pélé alájòore ni yóò kọ̀ǹfíìsì ẹ̀. ní kó má jẹ́ káwọn lóbẹ̀. má jà á lóbẹ̀ yẹn o nígbà tí wọ́n ò rí ìwọ tí wọ́n wà lókè ọ̀rọ̀ yẹn dàbí ẹyẹ ni ẹni ó wà lórí igi ìwọ tí wọ́n rán èèyàn yẹn lẹ́lẹ̀ ló wà ẹni tó gorí igi òkè yẹn ló ń wà wọ́n wá ní wọlé ẹyẹ wá ẹni ó wà lókè tó bá ní ẹyin ni wàá bìlífù pé ẹyin náà ni ẹyẹ yẹn yé ẹyin síbẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé ẹyẹ yẹn ó ti pamọ́ kan ẹyin kan ni tó wá sọ pé ẹyin ni ẹyin náà ló bìlífù ṣùgbọ́n àfi kéèyàn dorí èèyàn mú o torí kò sẹ́ni tá a fọ̀rọ̀ lọ àforí ẹni o ń là fi ń borí o torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ èmi ti rí o téèyàn rán èèyàn wá bá mi mo rí yẹn rí tara mi tó wá dẹ̀ sọ pé ẹni yẹn wá sọ pé òun ọmọ bẹ́ẹ̀ ẹni tọ̀hún tó wá pè mí pé bàbá mo rán àbúrò mi kan wá wọ́n dẹ̀ ló wọn mọ̀dọ̀ yín ẹni yẹn dọ̀dọ̀dọ̀ mi ó yẹ nǹkan wò ó lọ bọ́ọ̀tì àwọn èèyàn ńláńlá tó bá ó ti wò pé àbúrò òun náà ṣoríire rèé olóhùn rí mi ẹni tọ̀hún tó pè mí èmi ò wá fẹ́ bà okùn ọmọ ìyá jẹ́ ìwà lè sọ pé mo rí sọmọ pé àgbà máa ń fọ̀rọ̀ síkùn ni orí bẹ́yẹn èmi rí lọ́nà bẹ́yẹn pọ̀tì lọ́nà làákàyè gan sórí ó dáa but ojú àwo làwo fi gbọ́ bẹ̀ kéèyàn máa ṣe nǹkan láṣìírí ó máa ń dáa ju pé kéèyàn máa rán èèyàn kan lákàsọ̀ lọ tẹ́nìyẹn bá ti ń jẹ́wọ́ rẹ̀ àbí tí ń ba tiẹ̀ jẹ́ tó sì rí i pé bí wọ́n ti tó ayé rẹ̀ ṣe ni kò ní sọ pé bẹ́ẹ̀ dá o kò ní sọ pé bẹ́ẹ̀ dá o torí ayé inú jìn inú jìn
sórí téèyàn ó bá ṣe lórí ọ̀rọ̀ àjò Yèyé Oge ó jẹ má ṣírí sọ̀gbọ́n mi ó dẹ̀ jẹ mọ́ pé kéèyàn ó fàṣírí ṣe é torí pé àwọn èèyàn máa darí ìrìn àjò èèyàn àwọn èèyàn máa darí oore èèyàn àwọn èèyàn máa darí ògo èèyàn wọ́n afẹnuwakọ̀ ìjáàmù ṣùgbọ́n gbọ́kọ̀ nídìí èèyàn o Yèyé Oge tó gbọ́. ibi ló yẹ kó gbà ibi ló yẹ kó gbà. onímọ̀ ní ṣe gbà ọ̀ṣẹ́ wọ́n á sọ pé máa gbé ọkọ̀ yìí fún lágbájá yóò máa fi ná Kòròdú sí Ìjẹ̀bú-Òde bàbá yẹn mọ ọkọ̀ wá bàjẹ́ yóò máa lu ọkọ̀ yẹn dání sọmọ kó gbé fún dáadáa báwọn ọmọkọ̀ wà o wọn bọ́dá ara sí yóò wakọ̀ wakúwà tó bá lò lọ́sẹ̀ kan ọ̀nà Ìjẹ̀bú-Òde lọ gbọ́kọ̀ yìí ọmọ kó ti gbọ́kọ̀ lọ́wọ́ rẹ̀ irú afẹnugbọ́kọ̀ bẹ́ẹ̀ kún ayé tó wà nínú ẹbí afẹnugbọ́kọ̀ bẹ́ẹ̀ ń bẹ láyé ẹlòmíì ó ló fẹ́ ṣáájú ó ní kò nídìí kankan ò ṣe yín ẹnìkan kò ṣe yín àṣẹ ènìyàn yìí ò ṣe wá ọgbọ́n mọ olórin kan ó ní mo dúró kó má bàa wáyé lásán sáré o kó má bàa wáyé lásán torí ayé kan ò ṣe kí ni. ó ní ayé gan ò dúró lásán ọmọ pé wáàsí ló ṣe ìrírí ayé ẹ̀ ni wọ́n fi ń kọrin ó láyé gan ò dúró lásán ayé fúnra ẹ̀ kò dúró lásán sáré o kó má bàa wáyé lásán bàbá mi èèyàn ló ń ra private jet ọmọ àjọ òfún lówó wọn ò gbowó lọ́wọ́ ẹnìkan Ọlọ́run ló rà á fóun ìwọ sì sọ pé kò ṣáájú kò ṣáàdùá ó sì ra kẹ̀kẹ́ ó kọ́lé ọ̀rálẹ̀ sórí ti eégún private jet àbórí méjì lèèyàn ní ọlọ́mọdé ó bàjẹ́ fún wa o ẹni tí ó bá dúró lọ́rọ̀ rẹ̀ lójútu o ṣùgbọ́n ọlọ́mọdé ẹni ayé rẹ̀ ti bàjẹ́ ọlọ́mọdé àfọ̀rọ̀ wa lọ ọmọdé ló ṣe ti débẹ̀ mo ti débẹ̀ o bẹ̀yẹn wọ́n jà lọ bẹ̀bẹ̀ yóò dá o ọmọ ta ni mo rí bẹ́ẹ̀ o ò fẹ́ ló dábẹ́ nínú òun náà ní tí báyé rẹ̀ jẹ́ ọlọ́mọdé a máa fẹ́ jọ ara wa sùn ká ọlọ́run mùnáfíkì ló yọ ànábì lẹ́nu ń lọ yọ Jésù lẹ́nu Júdásì ti gbowó ànábì Ìsá ọmọ Màríámà wọn ò sì mọ̀ ó ti gbà á ó wá sọ pé àwọn tó wá ń bi pé báwo la ṣe dẹ́ni náà mọ̀ Yèyé Oge ó lẹ́ni tó ń bá ti fẹnu kò létí ń lẹ́ni náà wọ́n fi rí Jésù mú wọn ò dá Jésù mọ̀ láàrin àwọn mẹ́rin ṣé ìyẹn ni wo ní ṣọ́ra Yèyé Oge ká máa rán yàn kọ́ máa bá yàn lọ sóògùn ìyọ ọlọ́ọ̀ni kì í ṣe nǹkan tó dáa tó pọ̀ jù ń bẹ ọlọ́ọ̀ni báyìí rìnrìn àjò yẹn kí ni onímọ̀ wí. Ọlọ́ọ̀ni báyìí. Ojú àwo ni kéèyàn ò fi gbà ọbẹ̀ ó máa ń dáa jù ṣùgbọ́n àbúrò mi ẹ̀gbọ́n mi ó lè ṣeé ṣe kọ́ má mọ owó débẹ̀ ó lóun bẹ́ nìyẹn lé ó lè ṣeé ṣe kó ṣe ṣé ìwọ ò ríbi tí a ti ń ṣiṣẹ́ fọ́mọ tí à ń sì padà wá gbé ẹran ọ̀hún ni kí wọ́n mọ̀ tú Ọlọ́run dákun mọ́jà ṣàyé wá o inú jín o ká wọ́n ní ká má finú wénú wọ́n bá jẹ́wọ́ téèyàn bá finú wénú olúwa rẹ̀ á jẹ́wọ́ ẹni ayé ń bá ń ṣe wọn ò ní jó palájò tó bá palájò nọ́mbà ò ní lọ báyé bá sì ṣèyàn ìkà ni wọ́n máa fọ̀rọ̀ lọ ìkà ni wọ́n máa pè lọ́rẹ̀ẹ́ kì í ṣe pé Jésù ò ráyé wá ọ̀tí Ọlọ́run kó ìkà tì í ni kò ń ṣe pé Jésù èsà ànábì Ọlọ́run èèyàn ni Ọlọ́run kọ̀ wúwo ó lọ bọ́lọ̀ ṣe kọ́ ni ẹ̀mí ọba gùn jù bẹ́ẹ̀ lọ tọ́lọ́ ọba kó kàtì bó wọn ṣe gbowó ẹ̀yìn ẹ̀ tí wọ́n sọ pé báwo láti dẹ́ni náà mọ̀ tó lẹ́ni ẹni tó bá fẹnu kò létí ń ló gbowó rẹ̀ ọwọ́ agbowó náà tán owó náà wúlò fún kò fowó náà ṣe nǹkan kan kò fowó náà ṣe nǹkan rí ó rí kó léwu
Ọlọ́run dákun ṣàánú wa o, Ọlọ́run dákun ṣàánú wa o, má jẹ́ a ṣì jẹ o, má jẹ́ a ṣì mu o, má jẹ́ a ṣìlẹ̀ tẹ́ o, má jẹ́ a rí ìbínú Ọlọ́run, má jẹ́ wàhálà ayé kọlù wa o. Téèyàn bá ṣe nǹkan, ó fẹ́ ṣáájú ni, ó fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ara ẹ ní pé o ní nǹkan fúnra ara rẹ, kò dẹ̀ bẹ Ọlọ́run k'Ọlọ́run jẹ́ èèyàn kún ayé náà. Ọlọ́run Jésù náà gbàdúrà fẹ́yàn mẹ́wàá o, ẹnìkan náà ló lọ dúpẹ́ o, wòlíì kún ayé, àfáà káyé, gbogbo èèyàn náà ló kún ayé. Olórin kìrìsìtẹ́nì kan ó ní amọ̀nà tètè dé o, amọ̀nà tètè dé, ayé ń dàrú lọ, amọ̀nà tètè, ṣùgbọ́n kò sí báyé ó ṣe dàrú tó. Ọlọ́run dákun gbogbo bí àwa bá nawọ́ sí, Ọlọ́run jà bó lóòótọ́ pàdé, gbogbo bí ọmọ wa bá nawọ́ sí, Ọlọ́run jọ bá wọn pàdé, Ọlọ́run jà bá àánú pàdé. Kò ní dàrú káwa mọ́ rí èèyàn gidi, kò ní dàrú káwa mọ́ rí èèyàn gidi. Ọlọ́run má jẹ́ afẹ́jọ́ wa sùn ká. Látàyé ànábì Ọlọ́run nìkan ti wà, Ọlọ́run jà rẹ̀ sí ń bẹ nínú ilé, Ọlọ́run má jà rẹ̀ sí òun ni wọ́n jọ ń wẹ̀ sí kiri. Ọlọ́run ẹni tí ò ní fún ẹ lóògùn orí fífọ́ ló ń fi paracetamol lọ, nígbà tó rí sí nǹkan ní ilé olóògùn ni wọ́n lọ́mọ ní paracetamol bẹ́ẹ̀ ní àyàwó nìyẹn oníyàn fọyà yẹn. Báyà bá ní àṣìdá bá ń wá paracetamol lọ, a ní yọ kọ̀ọ̀kan lọ pọ́n, yọ wà nígbà tí yóò nílé jáde mọ́. Màmá wa ní àwòṣe ọkọ mi só ti dé, màmá wọn ti tilẹ̀kùn o, ọ̀dà kò dé gbà, kò dáwò, ọ̀dà bá mówó mi. Ìyàwó èlé Ọlọ́run olómi ọ̀fọ̀ pálọ̀ pé ìyá jẹ́ ni ìyẹn ti tán. Àwọn ọmọ pàyà yẹn mọ́ ní àpò ọlọ́ gbé èèyàn bẹ́ẹ̀ Ọlọ́run dákun pé wọ́n tó ń bá ń sì bínú èèyàn rẹ ti ń soríire tó ló jẹ́ pani, Ọlọ́run jẹ́wọ́ náà pani. Torí tó bá wo ẹni tó wà ní Mọ́kà, ẹni tó wà nù, tó bá wo oòrùn tí ń para Mọ́kà, tára Mọ́kà bá fowó rán ní sí ọ, ọ gbọ́dọ̀ fowó ẹ̀ ṣe nǹkan gidi. Tó bá wo wàhálà tára ìlú òyìnbó ń ṣe, tó bá fowó rán ní sí ọ, gbọ́dọ̀ fowó gidi. Ọtí ẹnikẹ́ni tí ń bá ń gbowó lówó tí ò ṣiṣẹ́ fún, tí ń yọ ayé ẹ lẹ́nu, Ọlọ́run padà yọ ayé tiẹ̀ náà lẹ́nu. Ọlọ́run dákun má yọ ayé ẹnì kọ̀ọ̀kan wá lẹ́nu. Àárí náà, àárí lò, àárí jẹ, àárí mu, ìjọ mẹ́jọ yèyé oge, ìjọ àwòlàwò fi gbọ̀bẹ̀. Orí bá ní ṣe ni pé kéèyàn máa rán èèyàn pé wọ́n ní ọba mi ṣayé mi. Kódà nu bíríkìlà téèyàn gbéṣẹ́ lé fún, orí ní bá ní ṣe. Àbúrò téèyàn gbéṣẹ́ lé fún pé bá mi kọ́, orí ní bá ní ṣe. Àwọn tó ti ẹ̀wà ń lo ìbò gan ti ẹ̀wà wulẹ̀ ń gbélé fún yàn, wọ́n ti ń ṣe pé táwọn bá wálé àwọn abadébì kan àwọn tún padà. Bẹ́ẹ̀ náà ló dá, Ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ o. Wọ́n bá dẹ̀ gbé fún náà, Ọlọ́run jẹ́ olóòótọ́. Èèyàn náà sì kú o, èèyàn náà sì kú o. Ọlọ́run jà béèyàn rẹ̀ pàdé o. Odógún dijọ́ mẹ́jọ. Òun náà ni ẹ ti gbọ́ yẹn, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń trust tá à ń gbọ́kànlé yàn, wọ́n ní gbẹ́kẹ̀lé ènìyàn, wọ́n ní asán ni. Ojú àwọn làwọn fi ṣe kí ni ló fi ń gbọ̀gbẹ́. Kọ́ sí bàbá àlùbáríkà wọ ẹbí dànù ní ìlú Ìgbòdú. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ wá Ẹdẹ́kọ̀ọ́dù gàrẹ́jọ mọ́tò tó lọ sí Ìjẹ̀dẹ̀. Ẹ bọ́lẹ̀ ní Ìgbòdú junction, ẹ ti rí soundboard. Ẹ̀yin tí ẹ bá fẹ́ pè, á dáa kó pè kó bá wọn sọ̀rọ̀. Kọ́ ẹjọ́ ṣe nǹkan yín kó pé márùn-ún yóò wà. Á dáa kó pè. Pè sórí 08023829492. 08023829492. Ire lójú wa máa máa rí o. Àní tẹ́ni tìkà. Àmín àṣẹ Èdùmàrè.